Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní, ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. Ó ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kí o láròjinlẹ̀ kó tó lè wo program mi. Currently, I'm building skills. Sorry o, kẹ́ tó lè wo program mi, ẹ má bínú. Tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tí ò come across ètò mi, bá mi share, kẹ́ bá mi like, kó dẹ̀ comment. Torí pé gẹ́gẹ́ bí ìwọ ṣe ní ọgbọ́n tó ní àgbọ́yé láti gbọ́ àgbọ́yé nǹkan tí mo fẹ́ sọ yìí, ẹlòmíì bíi tiẹ̀ náà wà tó ní àgbọ́yé, tó ní àròjinlẹ̀, bá mi share pẹ̀lú wọn. Ìtẹ̀síwájú lórí odù àti ọ̀rọ̀. Ní òwúrọ̀ yìí, ọ̀rọ̀ mi máa pẹ̀ka gan. Ó máa jẹ́ àtamọ́, àtamọ́, àtamọ̀. Àtamọ́, àtamọ̀ yẹn, ó máa jẹ́ kí kẹ́ mọ ibi tí ìran Yorùbá ti ń bọ̀ àti ibi tá a gbé dúró àti ibi tí à ń lọ. Ọlọ́gbọ́n o, olóye o, ìwọ tí o bá jẹ́ ọmọ kóòtù òjíire tó jẹ́ ọmọ Yorùbá, mo fẹ́ kí o kọ́kọ́ lọ wá nǹkan tí wọ́n ń pè ní identity ẹ, DNA ẹ, culture ẹ, lọ wá. Mo sọ nínú ẹ̀ pé ẹ má jẹ́ kí anybody, má jẹ́ kí Google, má jẹ́ kí Quran, má jẹ́ kí Bible, má jẹ́ kí Professor kìnìkan sọ ìtàn ilẹ̀ Yorùbá wa fún wa, ilẹ̀ kóòtù òjíire wa fún wa. Ifá sọ ìtàn wa, tí ọ̀rọ̀ Ifá ò bá wá yé ẹ, lọ wo òwe àwọn bàbá wa ní ilẹ̀ kóòtù òjíire. Ọlọ́run kẹ́ wa débi pé àwọn bàbá wa gbọ́nú, wọ́n gbọ́n níta. Ọlọ́run, wọ́n gbọ́n níbi ọ̀rọ̀ sísọ, wọ́n gbọ́n níbi ìwà, wọ́n gbọ́n níbi oúnjẹ jíjẹ, wọ́n gbọ́n níbi bá ṣe ń kéèyàn, wọ́n gbọ́n níbi bá ṣe ń múra, wọ́n ní code. Àwọn bàbá wa ní odù, which is code tí a fi ń bára wa sọ̀rọ̀. Ẹ̀yin mẹ́ta dẹ̀ máa jókòó níbì kan, wọ́n dẹ̀ máa fojú bá ẹ sọ̀rọ̀, ẹnì kẹta ò dẹ̀ ní gbọ́. Ní ilẹ̀ kóòtù òjíire, bí ṣe dé fìlà yìí sí orí, ó ní ìtumọ̀ ńlẹ̀ Yorùbá. Tó bá dé sápá ọ̀tún, ó ní ìtumọ̀. Tó bá dé sí ẹ̀yìn, ó ní ìtumọ̀. Tó bá kọ́ síwájú, ó ní ìtumọ̀. Ó ní bí obìnrin ṣe máa ró ìró, wàá ró ìró sí apá ọ̀tún, wàá ró sápá òsì, ó ní ìtumọ̀. Ẹ̀dẹ̀. It was because they think our ancestors didn't have pé wọn ò ní àkọọ́lẹ̀. There was not written. And these people, lóòótọ́ kò sí nǹkan tí wọ́n ń kọ, like kò sí báírò àti pẹ́ńsù, kò sí gègé tí a fi ń kọ nǹkan láyé ìwáṣẹ̀. Àwọn bàbá yìí, wọ́n fi ohùn, wọ́n fi fún wa ní code. Tẹ bá dẹ̀ ń tẹ̀lé ohùn yẹn tó máa fi kúrò nílé ayé tá wà yìí, ò ní ṣìṣe, ò ní ṣìṣe, ò ní ṣìlẹ̀tẹ̀. Kí la fẹ́ sọ nípa àṣà àti ìṣe wa tí kò yé wa? Ìwọ tí o bá gbọ́ Yorùbá, nínú ọ̀rọ̀ Yorùbá kan tó sọ pé Olúbíkin ló kọ́kọ́ jáwé, kìnìkan ló kọ́kọ́, òótọ́ ni. Ṣé ẹ mọ adúgbò ewé tí Elédùmarè dá fún wa ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn òyìnbó ò rí orúkọ fún ewé yìí, àwọn Arab gan ò rí orúkọ fún ewé yìí, àwọn Jerusalem gan ò rí orúkọ fún ewé yìí, ẹ wá dà láwùí ewé. Ṣé ẹ mọ̀ pé ewé ẹ̀là wà, ewé àbámọdá wà, ewé àkókò wà, ewé òṣìbàtà wà, ewé bombom wà, ewé mánàmọ́mí wà, ewé pàdímọ́ wà. Ewé wo ni a ní? Wọ́n ní pé àìrìn jìnnà làìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ ẹ̀. Mo débi tí wọ́n ti ń fi èpo ẹ̀pà sebẹ̀. Mo débi tó ti fòwò aláǹtọkùn tó fi sọmọ orí odó kọ́. Like nínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, àwọn mysterious things, àwọn mysterious things, like what you think it can't happen. Wọ́n dẹ̀ máa sọ fún ẹ. Wọ́n ní bí bá sọ fún yín pé iná ń jó lórí omi, irú ẹ̀ ni kò ní kémi lọ kó wá. Ọ̀rọ̀ àgbà ni. Ohun tí àgbà rí tó bá jókòó tọmọdé bá gàkàsọ̀ kò lè rí. Ohun tó jó àgbà dẹ̀ rí tó fi jù wọnú, tọmọdé sì ń ba ojú ẹ̀ máa fọ́. Ó lè lóhun máa bẹ́ẹ̀ kan lé ẹ̀jú ẹ̀ ń yọ̀. Ta ló bá padà wá rọ̀bù ẹ? Tí ọ̀rọ̀ tí mò ń sọ ò bá yé ẹ, you are educated. O ka Quran, o ka Bible, o ka tàn ànábì, o ka hadith.
o mọ èpo Islam, ìwọ náà o mọ 7 commandment àbí 10 commandment ló ka gbé òkè. Ṣé o ti lọ wá ti ìdílé tiẹ̀ gangan kó tó believe lórí nǹkan tí ò ń kà yẹn? Yes, I believe in Holy Quran. I believe in Bible. Then I believe in Ifá as well. Okay? Mo dẹ̀ fẹ́ ṣe findings àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Kí ni nǹkan tó wà nínú Ifá tí ẹ̀ jẹ́ ká mọ̀ tẹ́ fi ń sọ pé Ifá ò da devil ní Ifá? Kí ni nǹkan náà tó wà nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tẹ́ fi sọ pé èdè wa ẹ sọ di vernacular? Àṣà wa tí a bá ń pe àyájọ́, tí a bá ń pe ọ̀rọ̀, ẹ máa ní pé incantation lẹ máa ń pe tí Yorùbá bá ń pọ̀fọ̀. But tí ẹ bá dẹ̀ ka Quran, ẹ máa ní on recite Quran. Tó bá ń ka Bible, on recite Bible. Tó bá ti ń pe àyájọ́ ní language tí wọ́n understand, ọ máa ní incantation. What is incantation? Ọ̀rọ̀ ló ń sọ, ọ̀rọ̀ ni. Tí Yorùbá bá ń bá ẹ sọ̀rọ̀, lójú bá fọ́ kìnnìkan, ọ̀rọ̀ ló ń sọ. Kí ló yẹ kí okay Quran náà ṣe bá ń ka Quran, bismillahir rahmanir rahim, alhamdulillahi rabbil alamin, arahmanir rahim. Tó bá tu lọ́jọ́ tí àwọn kèfèrí Mẹ́kà ń bá àná bíjà, lọ́jọ́ kìnnìkan mo bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́ Ọlọ́run, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Bible náà máa sọ tiẹ̀. Títí wa kí ló dé tó jẹ́ pé gbogbo tiwa báyìí kò sí nǹkan tó da nípa nǹkan tó pè ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀ ni ò da, devil ni, dirty ni, Ṣàngó tí ò lè sọ̀rọ̀, Ọya tí ò lè sọ̀rọ̀, ẹbẹ̀ sí ń bú àṣà àti ìṣe yín. Àkàrà ojúde bàbá yín ò níyọ̀. Okay? Ayé ti civilize àbí? Ẹ lè máa padà sẹ́yìn. Okay? A dẹ̀ ti gba independent àti pé 65 years. Ká wá bẹ̀rẹ̀ látijọ́ tí a gba òmìnira, tí a bá bá àwọn olden days wa àbí tó bá ní pé gbogbo àwọn ancestors gbogbo olden days wa kò dá, gbogbo wọn Yorùbá I accepted, mo gbà. Okay? A dẹ̀ ti gba òmìnira. Kí ni ìtumọ̀ òmìnira? Freedom àti wà independent. Okay? Nígbà tí àwọn amúnisìn tí wọ́n bá ti wọn lọ, àwọn tí wọ́n tún tẹ́wọ́ gba independent wa náà, àwọn tí kò ní ẹ̀rí ọkàn, tí kò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa náà tún ni. Ibẹ̀ ni wàhálà yẹn ti wá bẹ̀rẹ̀. Àwọn ẹnìkan wà wọ́n bára wọn jagun ẹ̀sìn, àwọn ẹnìkan wà wọ́n bára wọn jagun owó, àwọn ẹnìkan wà wọ́n bára wọn jagun ipò, àwọn ẹnìkan wà wọ́n bára wọn jagun ìtànkítàn, wọ́n ń pa ìtànkítàn kó lè bá àjogún kógún. Bí ẹ̀yin ò mọ̀ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ni, ìwọ tẹ́ pé òkè ó gbogbo ìwà ẹ̀ sìn, ó wà ní Ṣámà local government, ó wà ní councillor, house of rep, house of representative, gbogbo pátápátá 8 years. Ó yá 8 years. After 8 years ńkọ́ àdúgbò ẹ tó ti like every ọ̀rọ̀ mi mo sọ fún yín pé ọ̀rọ̀ mi ó máa gùn díẹ̀ lénìí. Àrínimọ́ni làkínimọ́ni. Ṣé ń gbọ́? Wọ́n ní pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Ọ̀pọ̀ èèyàn ni òwò bí tá wà. Kéèyàn máa dáyé ṣe kò dáa. Mo rí àwọn ọ̀kan, the way they was taught, the way they was born and brought up, they were born and brought up in environment pé they doesn't communicate with anybody, they doesn't share their problem with anybody, they don't even seek advice, they don't even share anything with anybody. Bó ṣe bí wọn nìyẹn, bí wọ́n ṣe bí wọn ni bó ṣe tọ́ wọn nìyẹn. A ní ilẹ̀ Yorùbá, a máa ń wá ara wa, a máa ń kó ẹbí pọ̀, a máa ń kó ara pọ̀. Ọlọ́run kò kí ń ṣe ẹ̀sìn ló wá kọ́ wa bá ṣe ń da ẹbí pọ̀, kò kí ń ṣe ẹ̀sìn gan ló wá da everything rú, civilization ló wá da everything rú. Bàbá máa wà ní PDP, ọmọ máa wà ní APC, bàbá máa ṣe union nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ́ ń bá gbó. Every Western education and religion, we have to take it easy on ourselves in this country. Tàbá fẹ́ kí country yìí ní nǹkan tó ń pè unity gangan. Is Bible and Quran preach a unity and love? Did they really preach that unity and love? The true religion, did they really preach about unity and love? Ṣé oya down. So nínú àwa báyìí sìn, ṣé àwa unite? Ṣé a love ara wa? A love ara wa. Igbo ò like Yorùbá, Yorùbá ò like Hausa, Hausa ò like. Àwa ọmọ Kúùtù Òjìrè la wá kó everything. Kò síbi tá a lè gbé, kò sẹ́ni tá a lè bá ṣe. Ọlọ́run inú DNA àwọn bàbá ńlá bàbá wa ni kinní yẹn wà. Ọlọ́run forget orí ẹ̀ kó mú àdá fún Muslim Yorùbá kó ní pé kó pa ọmọ ìyá ẹ̀ nítorí kó bọ́ ànábì.
kò easy Ọlọ́run, but ó easy fún Hausa láti pa èèyàn nítorí pé ó bú ànábì. That was how they were like that. Ibi tó fi believe wọn sí nìyẹn. Ó ti wà nú ẹ̀jù ní mentality wa nílẹ̀ Yorùbá. Àgà tó bá gbọ́ èdè Yorùbá, ẹni tó bá fi idà pa èèyàn máa fi idà pa òun náà ni. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, báwo ni o ṣe lè gba ẹ̀mí tí wọ́n fúnra ẹ̀ ò lè dá? Ò ń jà fọ́lọ́run, ò ń jà fànábì, ò ń jà fún irúnmọlẹ̀, ò ń jà fún Ṣàngó, ìwọ náà ń jà fún Jésù. Ó ṣe jẹ́ kó jà fúnra wọn. Ìwọ ṣáà, are you a good person? Ṣé èèyàn gidi ni ẹ́? Ṣé èèyàn re ni ẹ́? Ọmọlúàbí èèyàn ni ẹ́? Láàárín èmi àti ẹ, ṣé iṣẹ́ ọwọ́ ẹ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣé ó gbé ẹ wọ àlùjànnà, ṣé ó gbé ẹ wọ paradise? Forget about the religion. Forget pé astagfirullah, Ọlọ́run dáríjì mi, tó bá ti kọ èṣù àti iṣẹ́ ọwọ́ ẹ lẹ̀, ó ti dàtún bí. Mo bẹ jiyàn, ó ti dàtún bí lọ́tọ̀ bọ̀. Iṣẹ́ ọwọ́ ẹ tó ṣe ní ìbàjẹ́ yẹn tó bá tèèyàn jẹ́, ó pẹ́ ọmọ ọlọ́kùn jayé, ọ̀tá fàsókè oyídé borí, bọ́ba yóò rí ẹtọ̀ ń wù ẹ̀. Àṣebàjẹ́ ṣubú tàwọn àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí, àṣebúbú ẹ̀kọ́ ara fún. Ẹ tiẹ̀ like once you tó bá jọmọ Yorùbá, tó bá ti jókòó báyìí, ẹ jẹ́ ká religion, language, western education gbé sí ẹ̀gbẹ́ kan. Jẹ́ kọ̀jókòó kó wẹ bí ọmọ èdè ènìyàn, kó wá wo culture, kó wá wo èdè abínibí tá à ń sọ yìí. Èdè Yorùbá lásán, èdè àti òwe Yorùbá ó tó ní Quran àti Bible fún ẹni tó bá ní ọgbọ́n, tó ní làákàyè, tó ní àròjinlẹ̀. Ọlọ́run, ìwọ tó bá ní àgbọ́yé, tó ní àròjinlẹ̀ nínú ìwà, nínú òwe Yorùbá lásán, ó máa ti mọ bó ṣe máa ṣọ́wà wò. Pàyàn máa ṣọ́yàn pa kó má lọ pẹ́ ni tó máa ràn ẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ọ̀tẹ̀ tẹ́ ń wò yẹn ó ti wà láyé ọjọ́ ti pẹ́. Ọ̀tẹ̀. Ọlọ́gbọ́n o, olóye o. Àkọlé ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí ṣe ń bá bọ̀ ni pé odù àti ọ̀rọ̀, code and words. Àwọn bàbá wa fi odù sínú ọ̀rọ̀ fún wa. Ẹ ní láti lọ wòwe, ẹ ní láti lọ ka gọ́gù. Tí o bá fẹ́ mọ ìtàn ìdílé tó ti wá, number one, àkọ́kọ́ lọ mọ oríkì ẹ̀ tẹ́ ń pè ní eulogy àbí eulogy, E-O-U-L-O-G-Y, if I'm not mistaken, E-O-U-L-O-G-Y. Lọ mọ oríkì ìdílé ẹ̀. Wàá wá pé nínú oríkì ìdílé ẹ̀ pátá, ìṣesí ọmọ ẹ̀, ìṣesí ẹ̀gbọ́n ẹ̀, ìṣesí àbúrò ẹ̀ wà nù oríkì ìdílé yín. Ọmọ ò ní ṣaṣọ dá kó bá pèlé ìyá ẹ̀ kó lọ ń pèlè onípa báwo lẹ́yìn sọ náà, àní bímọ nísùn ewúrẹ́ kó yàsọ̀ àgùntàn. Religion àti western education, civilization ló ń jẹ́ ká máa wò bí ẹni pé gbogbo àwọn culture wa, gbogbo àwọn identity wa ò dáa. Even your own name, you are not proud to be called that your name, that your ancestor name. You are not proud to call you Ogundele, Bamidele, Ṣọ̀gúndélé, Ọ̀ṣúnbùnmi, Àyànlékè, Èṣúlékè, Èṣúgbèmí. You are not proud for that because you are a Muslim, because you are an Alfa, you are an imam. Báwo lẹ́yìn máa gbọ́ Alfa, Èṣúlékè, Alfa, like, does that make sense? Ibẹ̀ lẹ ti lose identity díẹ̀díẹ̀. Ìwọ tó bí tó sọ ẹ́ l'Èṣúlékè, wọ́n bí ẹ, wọ́n sọ ẹ́ Ṣàngógbèmí, Ọ̀yágbèmí, Fáyẹmí, Èṣúbùnmi, Àlùkò, Àjàlá, like, kí ló bí orúkọ yẹn? Kí ni ìtumọ̀ orúkọ yẹn? Ìjẹ́ orúkọ yẹn ń lapa nínú ayé ẹ bó ṣe ń ṣe yìí? Ṣé orúkọ ẹbí ẹ, orúkọ àbísọ ẹ, orúkọ ọmọ nìjánu ọmọ, ṣé orúkọ ẹ ń ṣẹlẹ̀, ó ń take part nínú life ẹ? Answer the question. O ò lè dáhùn ẹ̀. Wọ́n ń pè lọ́mọ Ògún, òun wakọ̀, òun ṣiṣẹ́ Ògún, o ò dẹ̀ bọ̀gún. Nǹkan kan ò ní ṣe Ògún ò ní fẹ̀jẹ̀ wá wẹ̀ o. Wọ́n ń pè lọ́mọ Ọ̀ṣun. Ẹ má jẹ́ kí religion àti western education àti civilization kó jẹ́ ká gbàgbé culture wa, kó jẹ́ ká gbàgbé heritage wa, àbí ṣe is it heritage or origin wa ṣá. Ó ti yé, odò tó bá gbàgbé orísun ó ṣe tán àti gbẹ, ọmọdé tó bá sọ lẹ́nu àpòyà ló sún kọ́. Ọlọ́run,
these people try forget the politics jẹ́ ká unite jẹ́ ká understand ara wa tá bá rán níṣẹ́ ẹrú àfi tọmọ jẹ ìjọba ní kó wá mú ẹ ìjọba ní pé ó jalè ìjọba ní pé ó jalè ìlú tí ò bá ti sófin kò sẹ́ṣẹ̀ ìlú tẹ́ṣẹ̀ bá wà ìlú tí ò bá ti sí òfin kò sẹ́ṣẹ̀ ìlú tó fi bá wà ẹ̀ṣẹ̀ wà ń bẹ try to be a good citizen corruption àwọn ìjọba yẹn olè ni wọ́n kówó jẹ are you a good citizen you are not okay you are a good citizen okay but you are suffering salary ò tó ẹ ná everything ò tó ẹ ná okay I understand but má ti torí nǹkan tó fẹ́ jẹ́ kó bà ọjọ́ ọ̀la ẹ jẹ́ o chairman local government ẹ̀ṣẹ̀ jẹ́ house of rep ẹ̀ṣẹ̀ jẹ́ àbí ìtẹ́ ti jẹ́ tipẹ́ ṣe mọ̀ pé after 4 or 8 years o máa kúrò níbi tó wà yẹn o ti secure ilé o ti secure future àwọn ọmọ ẹ o ti secure ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ o tó ti jí kó government àwọn ìwọ̀n dìwọ̀n ẹ ò lè tó ṣì mọ́ ìwọ ló sọ bẹ́ẹ̀ tó bá lọ tán ṣé ò kí n rí ni táǹgbọ̀ tó máa ń rí ẹ máa rí ilé kan wọ́n máa sọ pé ilé yẹn worth 1 billion wọ́n dẹ̀ ti kọ́ ilé yẹn over 30 years anybody ò dẹ̀ lè gbélé yẹn gbogbo àwọn ọmọ ẹ tó gbélé yẹn gbogbo àwọn ọmọ ẹ pátá wọn ò lè gbélé yẹn mọ́ tó pé latest house làwọn tó fẹ́ gbé ilé tí wọ́n kọ́ yẹn ti di old cargo o dẹ̀ jí owó kọ́lé yẹn ló dẹ̀ làágùn dẹ̀ jí owó kọ́lé yẹn ni ìwọ tó dẹ̀ ń kọ́lé yẹn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ pé ilé yìí ilé ló máa jẹ́ number 1 ní 2025 sórí 2030 35 40 ayé yìí lọ à ń bá yín ni ìgbà ò nílò wa káyé like try as much as you can Saheed Kaomi Kadimuhu aṣíwájú ìjọ gẹ́gẹ́ bí ìbọ̀ yìí ìjọ ni when they call you a role model a leader okay are you a leader? A leader supposed to be a protector not oppressor but our own leader wọ́n jẹ́ leader wa láti oppress wa ni and you supposed to be a protector to us different countries gbogbo ọmọ adúláwọ̀ wà ọmọ Nàìjíríà wà different countries lọ́wọ́ ìlú wọn tó ń gbọ́n gbé ẹlòmíì tó bá ń padà bọ̀ nílé báyà máa ká òun tún bọ̀ nílùú burúkú ẹ̀ kò ń ṣèlú burúkú náà àwọn tó jẹ́ pé tó ba ìlú jẹ́ game changer ti dé game changer máa handle everything but ní gbogbo ẹ̀ náà nǹkan tá à ń sọ ààrẹ ẹ bá wa wá nǹkan ṣe sí oúnjẹ ebi ń pa àwọn èèyàn marriage ti ń collapse ọmọ dídí ti ń dọmọ burúkú bàbá ò lè bọmọ sọ̀rọ̀ mọ́ ṣé ọmọ tó fún lówó oúnjẹ láàárọ̀ tó mọ bóyá oúnjẹ bóyá mu tó máa bèé pé bo ló sùn ni máa bèé pé bo ló ti ń bọ̀ ni ọmọ tó sanwó school ẹ̀ tó ń manage rẹ̀ tó ń lọ tó ń bọ̀ ó lé ẹnu ẹ̀ ò ní tọ́rọ̀ ó gbọ́pọ̀ níyàwó ẹ̀ ló tẹ̀ ó wá ní pé ó fẹ́ lọ jà ó dẹ̀ dé ńlànà ó bẹ́ bà ó mọ tó ti rówó àwọn ọmọ ẹ̀ nìdí àwọn ọmọ ẹ̀ ń lọ school ọkọ̀wé lọ ń kó gbẹ lọ ó ò fi kankan lẹ̀ kò dẹ̀ ṣe pé wọn náà ò fẹ́ ṣe omi ló pọ̀ jọ kà lọ ibi tí owó ń gbà wọlé kò tó nǹkan ibi tó ń gbà lọ ló pọ̀ jù ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ bá a ṣe sísọ̀rọ̀ yìí odindi marriage man odindi baálé ilé sì ń ṣe 40,000 ó sì ń ṣe 50,000 monthly èlò ní 50,000 monthly fẹ́ni tó ti marry 50,000 fún a single guy tó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ life ẹ̀ tipátipá ló tún máa fi ní savings because ó ò lè máa wọ aṣọ ẹyọ kan lọ síbi iṣẹ́ gbogbo gbà kò dẹ̀ ṣe pé ẹ̀yin ilé ẹni ibi iṣẹ́ wàá jẹ wàá mu wàá ṣe fine boy ẹ̀yin ìjọba ẹ má yẹ kí depression pa ẹlòmíì torí fóònù yìí mídíà tẹ̀ ń wò yìí òun ló sustain ẹlòmíì tẹ́lòmíì ti fi kù tẹ́lòmíì tí ẹlòmíì tí kò ti fi gbé oògùn jẹ torí kò tó bá ti dé ókè àmà rẹ́rìn ẹlòmíì wà ní pé kó má jẹun báyìí ó pè ẹ̀bọ̀ tó bá ti rí ora dátà ó sì mọ̀ pé òun máa rẹ́rìn àwọn ọ̀dẹ́rìn pòṣónú wà lórí ayélujára káàkiri kó tẹ̀ pé nǹkan burúkú ló pọ̀ jù tán kán bẹ̀ ọ̀wà àlùfàǹṣá ẹni tí ò lọ́kọ́ ńlé àwọn aṣọ ayélujára á máa advice àwọn married men ẹni tó níyàwó ńlé á máa lóun ṣe matchmaking ẹni tó láyà ńlé ó lóun ṣe matchmaking ẹni tó lọ́kọ́ ńlé ó ṣe matchmaking ó máa lóun advice àwọn married man kí ló kẹ kíní kan sọnù motivational speaker wọ́n tẹ́ pé ìyàwó ẹlẹ́ẹ̀kẹta ló ń fẹ́ yìí gbogbo wọn fi ẹlẹ́ ni ó wá wá sí online gbogbo àti ìyá ọmọ ẹbú ló wà ṣé àárín ìwà àti ìyá ọmọ ẹ dán mọ́ wọn kí ni ìwà àtọmọ ìyàwó like ẹ kò máa wá sórí social media ẹlòmíì wà rẹ pé bó ṣe ń live life rẹ bó ṣe ń live exactly bó ṣe ń live life rẹ lápáta orí social media ló ti ń wò but ó dà pé mo ti ń yàbẹ̀ kọ́ ni mo ń lọ we are talking about God and code odù àti ọ̀rọ̀ ẹ̀yin ọmọ kùtù òjìire ẹ jẹ́ ká lọ ṣàwárí ara wa ẹ jẹ́ ká lọ ṣàkíyèsí ara wa ẹ jẹ́ ká lọ mọ ìtumọ̀ èdè tá à ń sọ lẹ́nu ẹ má jẹ́ ká máa pe èdè wa fàdákùlà
Yorùbá ò ṣe sọ ó máa pàdé ọ́físà míì bóyá ọlọ́pàá ni o bóyá anybody ni o tó bá jẹ́ pé bóyá ó rí ẹ pé ọmọ Yorùbá ní ẹ bá a máa bẹ́ẹ̀ sọ English nítorí pé kò fẹ́ gbọ́ ẹ. Ẹ káàárọ̀ a máa ní hello good morning how can I help you o dẹ̀ ní pé ọmọ Yorùbá ni ẹ́ ọmọ Yorùbá ni ẹ́ torí pé o fẹ́ serve respect federally people o fẹ́ káànú ẹ̀ wàá máa bá a sọ òyìnbó kò dáa you are not proud of your culture because of your work. Àwọn people yìí sẹ́ wọ́n fi àgbòfégún wa wọ́n ò sọ okùn ẹ̀ lẹ̀ when they said they give us independence tó lọ ẹ̀ wọ́n ò lọ tán ọmọ àlè ni wọ́n ò lọ tán àwọn olóyè ká wá síbú ẹ̀ nílẹ̀ pé ó yá kí la ní kí la lè fi Nàìjíríà 65 tí bó yẹ ká wà lílé yìí ni giant of Africa èmi ò dá ìwọ ò dá ìjọba náà ò dá everybody ò dá nù àtijọ́ àti múlẹ̀ everybody kàn ń wá káàkiri owó ló ń bójú ọmọ ìyá jẹ́ owó ló ń bójú ọmọ rẹ jẹ́ owó yìí náà ni kí everybody ń wá káàkiri àti jẹ àti mu sustain I just want to sustain I just want to eat I just want to live dẹ̀ wo ọjọ́ ọ̀la and government yẹn dey for everything just try as much as you can ẹ jẹ́ ká ẹ bá wa conquer economic ebi tí wọ́n bá ní 1,000 2,000 kó lè rí nǹkan fi sẹ́nu kókè 1,000 mo sì lè jẹun àárọ̀ kí n jẹ tọ̀sán alẹ́ lè má yọ àbí kálẹ̀ tún yọ 600 700 400 kó lè tóyàn jẹun kò sí yẹn mọ́ tó bá fi hàn 2,000 gbọ́ àti pàápàá lọ́wọ́ fi ṣe thank you fún ẹ please government ẹ jẹ́ ká but àwa náà tá bá pariwo government ẹ jẹ́ káwa náà ká try epo ti wálẹ̀ díẹ̀ tí nǹkan bá wálẹ̀ ẹlòmíì báyìí sí tó bá gbọ́ pé nǹkan fẹ́ wọ́n ó máa wá sí ìsọjà yẹn sọ́wọ́ wọ́n máa ní pé èyí tó wọ́n yẹn làwọn sì ní làwọn ń tà but tó bá ra ọjà o tí ọjà bá fọ́ mọ́ wọn lọ́wọ́ Nàìjíríà wa là ń ṣera wa Ọlọ́run àwa là ń ṣera wa o àwa là ń ṣera wa ẹ jẹ́ ká mọ̀ pé àlọ́ bá lo àbọ̀ ń bọ̀ ibi tálágbára gbé ń ṣiṣẹ́ o tó ń ṣe wàhálà àrò tí yóò lè dìde a sì máa rí ṣe àrò tí yóò lè dìde a sì máa rí ṣe kíákítá ó dọ́là ọjà ń wájú pọ̀ mọ́ tìpàkọ́ ó dalú pọ̀ mọ́ ṣàpà ó lè tajà èèpẹ̀ psychologically ó máa gbowó òkúta you know between me and you tó bá ta ìjà èèpẹ̀ ó máa gbowó òkúta ó lè gbin àlùbọ́sà kó wẹ̀ fọ́ ohun tó bá gbìn ló bá ká kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ bó bá ṣe gùn ló ṣe máa bá sọ̀kalẹ̀ there's no exit there's no escaping but government ààrẹ game changer ẹ jọ̀ọ́ ẹ bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ibi and ẹ̀yin gbogbo ẹ̀yin òfìṣẹ́ àpáta gbogbo ẹ̀yin ṣèjọba náà tó bá rán níṣẹ́ ẹrú ẹ fi tọmọ jẹ ẹ mọ àwọn tó ṣe mistake kọlu òfin o ẹ dẹ̀ mọ àwọn tó tọmọọmọ lọta lu òfin ẹni tó ń wá àtijẹ àti mu káàkiri ẹmu fún wọ́ndrì ẹmu fún kinní kan ẹ lọ tì mọ́lé ẹ ṣáàjẹ sí court ẹ̀wọ̀n lẹ́wọ̀n ìyàwó ẹ̀ òun jẹjẹ àwọn ẹ tẹ́ pé àtijẹ àti mu ló ń wá fáwọn fámìlì ẹ̀ kó sówó ọlọ́pàá ẹ̀ náà ṣe rédì wọ́n ní pé Lagos State àwọn nìkan ò nílé wọ́n sùn sábẹ́ bridge ẹ kó ogun ẹ lọ dà wọ́n sẹ́wọ̀n ok ẹ bá fi wọ́n tán lẹ́wọ̀n ìbúrí kọ́ tún lọ please government ẹ tẹ́ ká ẹ bẹ́ẹ̀ bá wa dẹ̀ díẹ̀ kíní kò ń ṣe èní ló bàjẹ́ kò ń ṣàánú ló bàjẹ́ kò ń ṣe ìjẹta mo gbọ́ pé Lagos State náà wọ́n dìmọ̀ níṣà àwọn ilé kan wọ́n ní pé acquisition land and that land was already sold to those people over 50 20 35 years ago ẹlòmíì ti gbé lé tẹ́ pé ó ti wò pé òun ti rìtáyà kóun lọ fẹ̀yìntì kóun lọ máa sùn ẹ̀dẹ̀ ní pé acquisition land ló kọ́lé sí ẹ̀dẹ̀ sí wọlé mọ́ wọn lórí ẹ̀dẹ̀ ní fún wọn ní nǹkan míì nǹkan bẹ́ẹ̀ ìrònú tó máa pẹ́ nìyẹn náà ẹ jọ̀ọ́ government mo mọ̀ pé kíní ti bàjẹ́ ti pẹ́ ọ̀dẹ̀ yẹn tó bá máa fọ̀lú ó ní láti fọ̀ yá àti bàbá ẹ̀ mọ̀ bọ̀ ẹ bá wa dẹ̀ tí ò ní shop jẹ́ pé ó gbọ́dọ̀ tó ń tà náà gbọ́dọ̀ tó kọ́lẹ̀ kò ju 5,000 lọ ó máa sanwó ó máa jẹ ẹ tún ní kó lọ gba ṣọ́ọ̀bù 50,000 tó rà má lóòótọ́ o àwọn ẹlòmíín náà wà tẹ́ pé ó máa lọ pàtẹ ọjà sí ojú ọ̀nà o òun ló fa hold up o ìjọba I understand ó ti yé ẹ̀ ń try láti protect property and life ìwọ náà láàrin ìmọ̀ àti tíjọba bá sọ fún ẹ báwo lè máa lọ kọ́lé sí abẹ́ high tension báwo lè máa kọ́lé sí orí drainage ó yẹ kó ọpọlọ sọ fún yín náà now sorry to say o but government náà ok báwo lè máa jẹ́ àsìkò jù láwàá yìí nǹkan bẹ́ẹ̀ ẹ máa ẹ jọ̀ọ́ game changer ẹ bá wà nǹkan ṣe sí lẹ́ẹ̀kan sí mo kí ààrẹ orílẹ̀-èdè wa game changer lè máa pè wọ́n ààrẹ ọlọ́run á ràn yín lọ́wọ́ gbogbo ẹni tó bá fẹ́ kí àlàáfíà omi ilẹ̀ Yorùbá kó túṣẹ òun ló máa fi rúbọ ilẹ̀ Yorùbá o mò ń bọ̀ mi ò tíì dé.